dàbí tó pé mo kọ́kọ́ wá fún yín DEWUMI FATHAI ó máa ṣorí burúkú ni tẹbí tará ẹ ó máa ṣẹ̀sínkú ni olórí burúkú wá lọ sunkún Mẹ́kà eléyìí kẹfẹ́ ní 30 billion ẹ̀yin olórí burúkú olè ọ̀lẹ olórí burúkú ẹ ìwọlẹ̀ ni àkọ́kọ́ tó kọ́kọ́ lọ Mẹ́kà tán ti Mẹ́kà pa níbi tí orí burúkú tó wọ̀n yín àjà pẹ̀lú wọn ò ti kábàárì first time tó lórí burúkú tán di ẹ̀mẹ́rù òbí lọ wọ́n ti Mẹ́kà ni wọ́n ti Mẹ́kà ni kò sí ọkùnrin ló ṣe é lánú ni á pàdé àgbákò obìnrin ló ṣe é lánú ni á pàdé àgbákò Ọlọ́run tó bá títí ẹ jẹ́ DEWUMI FATHAI kò ní rántí tún ṣe ìwọ lórí burúkú ìwọ ọmọ òfò ìwọ tán ti lò ìwọ táwọn ọlọ́kadà ti lò ìwọ táwọn ọmọ líle ti lò ìwọ tó ti exchange kádàrá ẹ pẹ̀lú kó lọ máa ṣe káàkiri you are so easy for them to bully. I am not easy for them. It's normally easy for them to bully. It's normally easy for them to bully. It's Baba Jesha easy for them to bully. Ọmọ yóò ṣàgbàfọ̀ ó ń kaṣọ wálé. Do you think what these people are doing, do you think is a joke? Because the federal government failed, because necessary offices failed, that does not mean I'm going to keep quiet. The federal government failed. Do you know how many people táwọn ọmọ yìí ti pàdánù? Nígbà tó ń ṣe justice for Mohbad. Do you think what they are doing is a joke? Kéèyàn wà ní the business ẹ̀. Tó ẹ̀yin èèyàn wa ẹ máa ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí LIZZY ANJORIN tí ó sọ sí òṣèrébìnrin DEWUMI FATHAI nínú fídíò yìí ẹ gbọ́ àwọn ìpè yìí tí ó gbé arábìnrin yìí ṣẹ́. Tó ẹ̀yin èèyàn wa ó dàbọ̀. Wọ́n dey gang up. It's not